ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Lateef Adédìméjì ṣe fáwọn ẹlẹgbẹ́ rẹ̀ níbi àfihàn fíìmù Lísàbí. ẹsẹ̀ kò gba èrò lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2024 nílé ìwòran sinimá ńlá kan tí wọ́n ń pè ní Film House Cinema, èyí tó fìkàlẹ̀ sínú ọgbà City Mall tó wà lágbègbè Lẹ́kí lérékùṣù Èkó, pẹ̀lú báwọn àlejò pàtàkì, àwọn olóṣèlú, àwọn òṣèré tíátà, àwọn ọ̀tọ̀kùlú, títí kan àwọn tó ń ṣe onígbọ̀wọ́ fíìmù tí wọ́n ń pè ní pùròmótà, àwọn tí wọ́n ń gbé àwo orin jáde àti àwọn olólùfẹ́ gbajúmọ̀ òṣèré tíátà tó fẹ́ràn láti máa sọ̀rọ̀ bí ẹ̀yà Ìgbò ṣe máa ń fi tipátipá sọ Yorùbá ni. Lateef Adédìméjì pẹ̀lú ìyàwó rẹ̀ tóun náà jẹ́ ìràwọ̀ òṣèré tíátà Mobímpé ṣe ń dà gìrọ́gìrọ́ lọ wòran sinimá tuntun tí tọkọtaya náà ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní Lísàbí The Uprising. ọjọ́ náà ni wọ́n kó sinimá Lísàbí jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ tó gorí igbá lórí ẹ̀rọ ayélujára ní ìkànnì Netflix tó ṣe agbátẹrù àti alágbàtà rẹ̀. àṣálẹ́ mánigbàgbé kan lọ́jọ́ náà, pẹ̀lú bí ìran oríṣiríṣi ṣe ń ṣẹlẹ̀, báwọn èèyàn náà ṣe ń kí ara wọn, wọ́n ń yọ̀ mọ́ ara wọn, tí wọ́n ń dì mọ́ ara wọn gbàgì, àwọn míì sì ń fẹnu kò ara wọn lẹ́nu, bẹ́ẹ̀ ni wọ́n ń rọ́ lọ kí Adédìméjì àti ìyàwó rẹ̀, wọ́n sì ń kan sáárá sí wọn pé wọ́n kú àṣeyọrí, wọ́n ní iṣẹ́ ńlá ni wọ́n ṣe, pẹ̀lú àdúrà pé fíìmù náà yóò bá ọjà, yóò pawó rẹ̀, yóò sì jẹ́ àṣejèrè fún wọn. bí aṣọ ṣe ń pe aṣọ rán níṣẹ́, bẹ́ẹ̀ ni ìmúra àti ìṣaralóge ń lọ jàǹtìrẹrẹ, oríṣiríṣi ẹwà àti ìrísí tó jojú ní gbèsè àti oge ṣíṣe ìgbàlódé. àkàìkàtàn làwọn èèyàn tó pèsè, lára wọn ni àwọn èèkàn òṣèré tíátà bíi Ibrahim Chatta, Ọdúnládé Adékọ́lá, Fẹ́mi Adébáyọ̀ táwọn èèyàn mọ̀ sí Jẹ̀lílì Oníṣó, Tóyìn Abraham tí wọ́n ń pè ní Ìyá Eré àti ọkọ rẹ̀ Kọ́láwọlé Ajéyẹmí, Ibrahim Yekini Bákàrè táwọn èèyàn tún mọ̀ sí Ìtẹ̀lẹ̀, Kevin Ikeduba, Jídé Awóbọ́nà, Gabriel Afọláyan, Múyìwá Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n pèsè síbi àfihàn sinimá náà. bí pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ náà ṣe ń lọ lọ́wọ́, Lateef Adédìméjì ṣe ohun tí ọ̀pọ̀ èèyàn kò retí, ó sì yà wọ́n lẹ́nu gidi. níṣe ni ọkùnrin náà ṣàdédé bọ́ sórí pèpéle láti bá àwọn tó pèsè síbẹ̀ sọ̀rọ̀. ó fẹ́ fi ìmọ̀lára rẹ̀ hàn lórí àṣeyọrí fíìmù Lísàbí àti báwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣe gbárùkù tì í. ìyẹn kì í ṣe ohun tuntun, irú ọ̀rọ̀ ìdúpẹ́ bẹ́ẹ̀ sábà máa ń wáyé níbi ayẹyẹ sinimá bí èyí. àmọ́ bí Lateef Adédìméjì ṣe ń dúpẹ́ lọ́wọ́, tó ń wo ọ̀tún, tó ń wo òsì, tó ń kúrú, tó ń ga lórí pèpéle, lẹ́ẹ̀kan náà ló tẹríba mọ́lẹ̀. ó tẹríba mọ́lẹ̀ gidi ni o, díẹ̀ ló kù kó dọ̀bálẹ̀ gbalaja, kò sì gbójú sókè rárá. bó ṣe ń fi ohun ìrẹ̀lẹ̀ pátápátá sọ̀rọ̀ làwọn èèyàn bá ń ṣe kàyéfì pé èwo ló tún ṣẹlẹ̀ yìí o, wọ́n ń retí ohun tó fẹ́ sọ tàbí ṣe. Lateef ní òun fẹ́ lo àǹfààní ọjọ́ náà láti tọrọ àforíjì ni. ó lóun fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn tí òun ṣẹ̀ ni. ó ní tọkàntọkàn, tinútinú lòun fi bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ òun kan àtàwọn olólùfẹ́ òun tó ṣeé ṣe kí òun ti kọsẹ̀ lára wọn lásìkò tí wọ́n ń ya eré Lísàbí náà lọ́wọ́. ó lóun kò ní lọ́kàn láti ṣe ẹnikẹ́ni o, òun kò sì jọ ara òun lójú, torí ẹ̀ òun fi Ọlọ́run bẹ̀ wọ́n, bí irú ẹni bẹ́ẹ̀ bá wà kí wọ́n jèbùrẹ́, kí wọ́n fọwọ́ wọ́nú, kí wọ́n sì dáríjì òun tọrọ àforíjì wọn. níṣe ni àtẹ́wọ́ ńlá dún bí àrá nínú gbọ̀ngàn ìwòran náà. àwọn èrò náà fi ìyàlẹ́nu wọn hàn, wọ́n kan sáárá sí Adédìméjì fún ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó fi hàn yìí, wọ́n sì gbá a mọ́ra, wọ́n bá a ya fọ́tò lóríṣiríṣi, wọ́n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ọmọlúàbí torí rẹ̀ pé gidi ni. fíìmù àgbéléwò tí wọ́n gbé jáde lórí ẹ̀rọ ayélujára yìí ni wọ́n fi sọ ìtàn akọni ilẹ̀ Yorùbá kan, Lísàbí Agbòǹgbò Àkàlà, tó léwájú ogun àti ọ̀tẹ̀ tí wọ́n gbé dìde sí àwọn ajẹ́lẹ̀ ilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n máa ń wá gba ìṣàkọ́lẹ̀ nílẹ̀ Ẹ̀gbá àti agbègbè rẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ láyé ọjọ́ òun.
Faith Adébọ́lá ló ka ìròyìn yìí fún Ìta Fàájì.